kú dédé àsìkò yìí ní gbogbo ìjọba ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ ló ń dé sí ti ìgbọ̀nyín ká tó mú ìròyìn àpapọ̀ náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́. Ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ẹni tí ó jẹ́ ọmọkùnrin ààrẹ tó ti dolóògbé lórílẹ̀-èdè Nàìjíríà ni ó ti fi èròǹgbà rẹ̀ hàn fún ipò ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Àwọn dókítà agbègbè ni wọ́n ti ṣẹ́wélé ìyanṣẹ́lódì wọn lórílẹ̀-èdè Nàìjíríà. Sheikh Gumi ló ti sọ di mímọ̀ pé àwọn orílẹ̀-èdè ẹ̀sìn Islam ni wọ́n kojú ìjà sí. Ẹnìkan tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà tó bá iṣẹ́ ìránṣẹ́ wá sí orílẹ̀-èdè Nàìjíríà ní orílẹ̀-èdè Nàìjíríà ti lé padà sí orílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹni tó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Kebbi ni ó ti jáde kúrò láyé sórílẹ̀-èdè Egypt. Lẹ́ka ìròyìn eré ìdárayá, agbábọ́ọ̀lù ọwọ́ àárín gbùngbùn fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles Wilfred Ndidi ni yóò máa pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ kan. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ TV, lórí Instagram Gbàgede Ìmọ̀_22, lórí YouTube Bàbá Gbàgede Ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Ayé ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí ni orúkọ tèmi. Ẹni tí ń ṣe ọmọ ọkùnrin tí ààrẹ àná tó ti di olóògbé Muhammadu Buhari, Yusuf Buhari, ni ó ti kéde èròǹgbà rẹ̀ láti díje dupò ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní orílẹ̀-èdè Nàìjíríà níbi ètò ìdìbò ọdún 2027. Yusuf, ẹni tí ó sọ eléyìí di mímọ̀ nínú àròkọ lẹ́tà kan èyí tí ó jẹyọ nínú oṣù tí a wà yìí, láti sọ di mímọ̀ pé òun náà ti ṣetán láti díje dupò fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀-èdè Nàìjíríà tí yóò sì máa ṣojú agbègbè Sandamu, Dura àti àwọn agbègbè kan ní ibi tí ó ti ṣẹ̀wá. Nínú àròkọ kan èyí tí wọ́n fi léde ni wọ́n ti sọ di mímọ̀ wípé lẹ́yìn tó kàn sí àwọn ènìyàn jàǹkànjàǹkàn ni ó fi sọ di mímọ̀ pé òun fẹ́ fi ti òun náà kópa ribiribi ní ibi tí òun ti ṣẹ̀wá, àti pé òun ní àwọn nǹkan bíi ìwà adarí látinú ẹgbẹ́ òṣèlú APC ni òun fẹ́ fi jáde fún ipò yìí. Ó sọ lẹ́yìn tí òun ti kàn sí gbogbo àwọn ènìyàn lòun fi ṣe irúfẹ́ ìpinnu yìí. Yusuf rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ènìyàn fún àtìlẹ́yìn tó sì ṣe ìlérí wípé òun yóò kọjú àfojúsùn òun sí àwọn ohun ìdàgbàsókè ènìyàn àti kíkọ́ àwọn nǹkan kan fún àwọn èèyàn rẹ̀. Bákan náà ni ó sọ di mímọ̀ pé ìrànlọ́wọ́ àwọn ènìyàn wọ̀nyí ni yóò ṣe ìrànlọ́wọ́ fún òun láti jẹ́ kí àlàyé kó wá sí ìmúṣẹ. Wọ́n ní níbi ìpàdé kan ní àwọn ènìyàn alẹ́nulọ́rọ̀ níbi tó ti ṣẹ̀wá ti fi òǹtẹ̀ lu Yusuf Buhari ṣáájú wípé òun ló yẹ láti lọ fún ipò náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ pé Yusuf Buhari yìí ló jẹ́ ẹni tí gómìnà ìpínlẹ̀ náà ti fi òǹtẹ̀ lù. Àwọn dókítà agbègbè ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n ti ṣẹ́wélé ìyanṣẹ́lódì wọn lẹ́nìí tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kéde rẹ̀ wípé wọ́n ti gba ìtọ́dámì pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lórí àwọn nǹkan èyí tí wọ́n béèrè fún, tí ìjọba sì ṣèlérí láti san àwọn owó àjẹ́lẹ̀ wọn, tí wọ́n sì ṣèlérí bákan náà láti mú ìgbé ayé ìrọ̀rùn bá àwọn dókítà wọ̀nyí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé ìpinnu yìí òun ló wáyé bí ìpàdé pàjáwìrì kan èyí tó wáyé pẹ̀lú ìgbìmọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, níbi tí wọ́n ti ṣe àgbéyẹ̀wò ohun tí àwọn dókítà agbègbè yìí ń kojú. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá fi ìdí rẹ̀ múlẹ̀ lẹ́yìn ìpàdé náà wípé àwọn ti ṣẹ́wélé ìyanṣẹ́lódì àwọn lẹ́yìn tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣe ìlérí láti san àwọn owó àjẹ́lẹ̀ àti àwọn owó kan tó jẹ́ bùdábùdá èyí tí ó tọ́ sí wọn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ di mímọ̀ sí iwájú wípé èròǹgbà yìí ni ó ti fi hàn wípé ìjọba ti ṣetán láti gbọ́ ti àwọn lásìkò yìí. Ẹni tí ń ṣe gbajúgbajà òjíṣẹ́ Ọlọ́run Sheikh Ahmad Gumi, òun ni ó ti sọ di mímọ̀ pé àwọn ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Iran ni ó jẹ́ èyí tí wọ́n ń kọjú rẹ̀ sí àwọn ẹlẹ́sìn Mùsùlùmí ní orílẹ̀-èdè náà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wípé Gumi ló fi eléyìí léde lójúpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ Facebook wípé gbogbo ohun làásìgbò tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Iran ó jẹ́ ti àwọn èyí tí wọ́n kọjú rẹ̀ sí ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn Mùsùlùmí tí kì í ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Iran. Gẹ́gẹ́ bó ti ṣe sọ di mímọ̀ pé òun yóò tún pàgì ìkìlọ̀ fún àwọn èèyàn tí wọ́n ń ṣe yẹ̀yẹ́ orúkọ Allah, tí òun sì rọ̀ wọ́n wípé kí wọ́n fi gbogbo èyí tó kù sílẹ̀ nítorí ọ̀dọ̀ Ọlọ́run ni àṣẹ wà. Gẹ́gẹ́ bó ṣe wá sọ di mímọ̀ pé àwọn ènìyàn ẹlẹ́sìn ni wọ́n bá jà lórílẹ̀-èdè náà, ìpè kì í ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Iran. Gẹ́gẹ́ bó ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé eléyìí ló wáyé látàrí ọ̀rọ̀ kan èyí tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump sọ látàrí ọ̀rọ̀ ìkìlọ̀ tó fi ránṣẹ́ sí orílẹ̀-èdè Iran.
ẹnìkan tí ó jẹ́ arìnrìn-àjò wá sí orílẹ̀-èdè nàìjíríà Alex Barber ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti sọ di mímọ̀ pé wọ́n ti lé padà lọ sí ilẹ̀ amẹ́ríkà látàrí àwọn ọ̀rọ̀ kan èyí tí ó lè dá ìjà sílẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ní ìpínlẹ̀ Plateau. Wọ́n ní ìpinnu yìí ló wáyé lẹ́yìn àwọn ọ̀rọ̀ èyí tí arákùnrin yìí sọ ní apá àárín gbùngbùn orílẹ̀-èdè nàìjíríà, gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ pé irúfẹ́ ọ̀rọ̀ yìí ni ó lè fa ogun àbí ìjà ní orílẹ̀-èdè nàìjíríà. Abíọ́dún, ẹni tí ń ṣe olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórílẹ̀-èdè nàìjíríà lórí ọ̀rọ̀ agbègbè, ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lórí ètò amóhùnmáwòrán kan tí ó fi sọ di mímọ̀ pé arákùnrin yìí Alex Barber òun ni ó ti ṣe kọjá ààyè rẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà tí àwọn sì ti fi tó létí wípé kó fi orílẹ̀-èdè nàìjíríà sílẹ̀ lọ sí ibi tí ó ti ṣẹ̀ wá. Gẹ́gẹ́ bí NSC ti wá sọ di mímọ̀ pé àwọn ìkọlù àti ìṣẹ̀lẹ̀ tó ń wáyé ní ìlú Jos tí ó gba ẹ̀mí lẹ́nu ọ̀pọ̀ ènìyàn ló bí ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ, èyí tí àwọn sì ń kọbi ara sí wípé irú ọ̀rọ̀ báyìí ó lè dá ogun sílẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà. Ẹni tí ó jẹ́ olórí ilé-ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Kebbi, Muhammad Usman Zuru, ni wọ́n ti sọ di mímọ̀ pé ó ti jáde kúrò láyé. Zuru, ẹni tí ó jáde kúrò láyé lálẹ́ àná ní ilé ìwòsàn kan tó wà lórílẹ̀-èdè Egypt níbi tó ti ń gba ìtọ́jú lórí àìsàn kan tí wọn kò fi léde. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé ìròyìn ikú rẹ̀ ní ìjọba ìpínlẹ̀ Kebbi fi léde ní òwúrọ̀ òní, lẹ́yìn tí ó ṣe àìsàn kan ní ẹlẹ́mìí gbà á. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ pé kó tó di wípé ó jáde kúrò láyé, arákùnrin yìí ló ń ṣojú fún agbègbè Zuru, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ tí wọ́n sì sọ di mímọ̀ pé àwọn ènìyàn tí wọ́n súnmọ́ ni wọ́n ti ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ ikú náà gẹ́gẹ́ bí èyí tí ó bá àwọn lójijì. Wọ́n ti wá fi ìdí rẹ̀ múlẹ̀ wípé irú eléyìí ni kò tún ní ṣẹlẹ̀ mọ́. Wọ́n ti wá fi sọ di mímọ̀ wípé bí ẹni yìí ṣe jáde kúrò láyé ló tún jẹ́ kí ìjọba ìpínlẹ̀ náà fi ọ̀rọ̀ alágbára kan léde, tí wọ́n sì sọ di mímọ̀ pé gbogbo bí ètò ìsìnkú rẹ̀ yóò ṣe lọ ni àwọn yóò fi ránṣẹ́. Lẹ́ka ìròyìn eré ìdárayá, agbábọ́ọ̀lù balógun lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles orílẹ̀-èdè nàìjíríà Wilfred Ndidi ni wọ́n ti sọ di mímọ̀ pé yóò máa pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ kan níbi ìdíje orílẹ̀-èdè Turkey. Wilfred Ndidi tó pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ níbi tí wọ́n ti kojú ikọ̀ agbábọ́ọ̀lù Allianspor ní òpin ọ̀sẹ̀ tí a wà yìí, ni wọ́n sọ di mímọ̀ pé ó ti gba káàdì yẹ́lò káàdì, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé nítorí èyí ni kò ṣe ní lè kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tó kàn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀, bí ẹ kò bá gbàgbé wípé ikọ̀ agbábọ́ọ̀lù Besiktas ni wọ́n wà ní ipò kẹrin lórí tábìlì. Bí yóò ti mọ rèé fún ìròyìn àpapọ̀ láti kànnì amóhùnmáwòrán BGI TV. Ká tún máa lọ, ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójòkó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Gbàgede Ìmọ̀ TV, lórí Instagram Gbàgede Ìmọ̀_22, lórí YouTube Bàbá Gbàgede Ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Ayé ṣí sílẹ̀ fún ìpolówó ọjà ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àpapọ̀ náà wá sí etí ìròyìn. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá. Àwa aláwọ̀ máa ṣe nǹkan ìṣe wa ò ire o, ire kan ti. Audio Jungle.